Àdúrà àti ètò tí èèyàn fi ń san gbèsè àbí èèyàn ní ìnáwó kan lọ́nà tó ní date. Ṣé confirm gan orúláwà ẹ̀? Bí ìmísẹ́ ṣe ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe ń release ẹ̀ fún gbogbo àwa aládùúrà àti àwọn tó gba wòlíì gbọ́ tó jẹ́ pé dandan ni kí wọ́n jèrè wòlíì. Ohun tí wàá ṣe ni wípé wá ẹyin ẹyọ kan. Ẹyin mi ò fẹ́ kí èèyàn wá máa bi mí léèrè pé irú ẹyin wo, ṣé ìbílẹ̀ ni ẹyin ni ẹja get. Tá bá ti get ẹyin yìí, ẹja fi máa kọ date tí a gbọ́dọ̀ má rí owó yẹn san tàbí a fẹ́ ṣe ìnáwó yẹn. Ẹni bá jẹ èèyàn lówó tó yẹ pé wọ́n sọ fún un pé ọjọ́ báyìí kò gbọ́dọ̀ má rí owó yẹn san. Ó fẹ́ sanwó ilẹ̀, ó fẹ́ sanwó ilé, ó fẹ́ sanwó loan àbò fẹ́ ṣe ìnáwó kan. Gbìyànjú àdúrà yìí bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ó máa ní ẹ̀rí. Now, wá ẹyin ẹyọ kan gẹ́gẹ́ bí mo ṣe sọ, jẹ́ kí ẹyin jẹ́ ẹyin white. Tó bá ti wá ẹyin yẹn, fi máa kọ date tó nílò nǹkan yẹn, tó jẹ́ pé ọjọ́ tí wọ́n fún ẹ pé dandan ni nǹkan yẹn gbọ́dọ̀ ṣe. Kọ date yẹn sí lára. Tó bá ti kọ date yẹn sí lára, now omi méjì ló máa fi ṣiṣẹ́ yìí. Tó bá ti rí kan ó ti wà okay. Omi òkun ni kó fi sè ẹyin. Omi òkun ni kó fi sè tí ẹyin yẹn máa fi jiná. Tó bá rí omi òkun, wàá wá omi àgbọn méje. Àgbọn méje ni wàá get. Torí pé ọ̀nà àrà ló ń bá wọnú àgbọn. Torí pé ẹnìkan kì í rí dí òkun. Iṣẹ́ wòlíì ni tó dẹ̀ confirm. Orí tí ẹ ò ní kọ àdúrà. Kọ nọ́mbà yìí sílẹ̀ fún àdúrà, ọ̀nà àbáyọ, o fẹ́ ṣọ́nà, o fẹ́ túmọ̀ àlà, o fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan tó fẹ́ fi lé Ọlọ́run lọ́wọ́, fẹ́ ká bẹ́ẹ̀ gbàdúrà sí. 0810 63 11 252 òní WhatsApp nọ́mbà mi. Gbogbo bíkíbi tó kò lè wà lágbàáyé. 0810 63 11 252. Now, pot tó bá clean, tí ó sata, tí ó sepo nínú ẹ̀ ló máa lò. Tọ́lọ́run bá fún ẹ lórí ọ̀fẹ́, ó lè lo pot tuntun. Now, wàá da omi yẹn sínú pot yẹn, fi ẹyin yẹn síbẹ̀, wàá ti fi máa kọ date sára ẹyin yẹn. Tó bá ti kọ date yẹn sí, fi sínú ẹ̀. Táìmù tó bá ti ń sè, ṣí Bíbélì ẹ̀ sí Isaiah 45. Isaiah 45 ni kó máa kà títí tó máa fi jiná. Isaiah 45. Tó bá ti jiná tán, ìwọ bọ́ra sílẹ̀ ní ìhòòhò ọmọlúàbí. Rí pé ó jẹ́ kó tutù. Bọ́ra sílẹ̀ ní ìhòòhò ọmọlúàbí. Jẹ ẹyin yẹn. Bó èpo ara ẹ kó jẹ ẹyin yẹn. Tó bá ti bó èpo ara ẹ tó jẹ ẹyin yẹn, wá aṣọ ẹ padà. Èpo ẹyin yẹn wá ibi kan kó lọ bò mọ́lẹ̀. Lábẹ́ bó ti kò rí kó tó di ọjọ́ yẹn, àánú máa farahàn. Tó bá ti ka Isaiah 45 yẹn sí, táìmù tó fẹ́ jẹ́ wọ́n gbàdúrà sí nígbà tó ti bó èpo ẹyin yẹn. Gbàdúrà, sọ ohun tó fẹ́ ṣe, sọ ohun tó fẹ́ dáwọ́lé, sọ ohun tó fẹ́, owó tó fẹ́ san, ìnáwó tó fẹ́ ṣe, sọ sínú iṣẹ́ yẹn. Bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ, ó máa ní ẹ̀rí. Jọ nítorí Ọlọ́run, mo fi Kristi bẹ̀. Bá mi share program yìí lẹ́ẹ̀mẹ́ta, ó kéré jù, bá mi share lẹ́ẹ̀mẹ́ta. Yóò ṣiṣẹ́ fún ẹ, wá dẹ̀ rọ́wọ́ Ọlọ́run.